níbi oṣù mélòó kan sẹ́yìn ẹ sọ àwọn àsọtẹ́lẹ̀ lóríṣiríṣi nípa tí ó ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun, ètò ìdìbò lọ́ṣun, ọ̀rọ̀ Adeleke ẹni wọ́n jí owó rẹ̀ gbé. Why did EFCC freeze these accounts some days to elections? ẹ lọ wo mẹ́sẹ̀gì yẹn dáadáa pé ìbò Ọ̀ṣun kì í ṣe physical, spiritual abẹ́lẹ̀ ni. bá Adeleke ó bá wọlé kó go spiritual yìí. wọ́n freeze account ẹ̀ báyìí. mo sọ ọjà pé asọ́ngbà ẹ̀ pé wọ́n máa gbé owó Adeleke ni ó rí pé wọ́n gbé owó ẹ̀. ẹni wọ́n freeze eléyìí ni owó ìjọba ni owó ìjọba lélẹ̀. ẹ lọ ẹ̀wọ̀n tí wọ́n ń freeze owó sí wọ́n pè lówó ìjọba náà fi freeze. àwọn máa lo agbára, wọ́n á lo ológun, wọ́n á lo ọlọ́pàá, wọ́n á lo owó, wọ́n á lo agídí, wọ́n á lo gbogbo nǹkan bá mọ̀ ń lò. But one with God is majority. wọ́n sì dìbò fún débi pé ẹ̀rù máa bá fúnra ẹ̀ ní Adeleke. wọ́n lè gbowó lọ àwọn èèyàn ó gbowó ṣùgbọ́n wọn ò ní dìbò fáwọn Adeleke náà ó dìbò fún. wọ́n ní kí ìpínlẹ̀ Ọ̀ṣun kó pray against bloodshed. Ọ̀ṣun state should pray against bloodshed and crisis in 2026. ìtàjẹ̀sílẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun ní 2026 kan tètè gbàdúrà kó má bàa repeat ara ibi títí ọdún tí à ń parí. A revelation was given to us about Governor Adeleke ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Spiritual election ni o, kì í ṣe physical election. wọ́n á dẹ̀ pray against ìtàjẹ̀sílẹ̀ ní 2026. láti ìyá mo ti sọ bí mo ní eléyìí tó wà lẹ́yìn ọ̀rọ̀ àdúrà ni o, spiritual ni o. mo ní Adeleke ló máa wọlé ṣùgbọ́n spiritual battle ni. mo ní ọ̀rọ̀ àdúrà ọ̀rọ̀ iṣẹ́ wòlíì ìgbà tó tún di bí oṣù bíi mélòó kan sẹ́yìn wọ́n tún ní tábìlì mi. mo lóun ní ó wọlé, mo ní tó bá ti gbọ́ràn tó bá go spiritual tó lè gbàdúrà. inú mi dẹ̀ dùn sí Adeleke, ẹni tó máa ń gbọ́ràn ni. ó gbọ́ràn ó ránṣẹ́, ó ní ká bẹ̀rẹ̀ àdúrà. mi ò tiẹ̀ mọ̀ pé ẹni tó wà nínú ẹ̀mí tó bá yẹn ni ẹni ẹ̀mí pátápátá ni. bọ́ọ̀lù ó kọrin yìí ló ń kọrin ọpẹ́ ló ń gbàdúrà. gbogbo machinery tẹ̀ kojú ó ní àwọn kan gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́, àwọn kan gbẹ́kẹ̀lé ẹ̀sìn. ó ní àwa rántí orúkọ Olúwa. ó ní gbogbo wọn wọlé wọn ṣubú. ó ní ṣùgbọ́n àwa dìde adúró ṣinṣin. ṣé ẹ̀rí pé Adeleke padà dúró ṣinṣin. lóòótọ́ ni mo gbà àti wòlíì wà. tẹnu kó tètè bọ̀ọ̀lì kọ́ Ọlọ́run àtàmátàsé ń fi bẹ́bẹ́ ó ń dábìrà. lóòótọ́ ni o àsọ̀rọ̀ Olúwa ò ní lọ láìfẹ́, ìfẹ́ Olúwa ò ní lọ láìfẹ́, bẹ́ẹ̀ ni mo Olúwa ò ní lọ láìfẹ́. tòun Ọlọ́run gangan lọ̀rọ̀ tí gbẹnu àwọn wòlíì rẹ̀ sọ̀rọ̀ jáde sétí ọmọ aráyé. ọ̀rọ̀ tó jáde lẹ́nu wòlíì yìí máa padà di sísẹ̀. ó sàsọtẹ́lẹ̀, ó sọ nípa ètò ìdìbò ìpínlẹ̀ Ọ̀ṣun tó kásẹ̀ nílẹ̀ yìí pẹ̀lú àwọn nǹkan míì tó ti di sísẹ̀. Ọlọ́run ṣe bẹbẹ o nínú pé wòlíì ajílórí atamátàsí